fake life, fake life, fake life. Fake life, fake life, fake life. Fake life. Yeah. La 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 la. Ọmọ ọba máa wọlé máa rọra kò sọ́nà lórí ẹ̀ àfẹni tó bá fẹ́ kú. Actually ọmọ ọba lórúkọ mi báwo ni. ọmọ ọba o ọmọ ọba mo dáàbò rẹ o. Josmart. Iṣẹ́ rí ọmọ ọba rẹ̀ nínú olúwa yìí kò sẹ́ni tó tó tọ̀rọ̀ ni kọ́ tọ̀rọ̀ ètè bọ́ọ̀lì kọ́ bàbá rẹ̀ kọ́lé mẹ́sàn-án sínú ìlú yìí ilé àwọ̀ sí fìlà sí ni kò sẹ́ni tó ti kọ́rọ̀ ẹ̀ nínú ìlú táwa yìí kọ́ burú tí máa parọ́ kájọ́ bù mí jẹ lẹ́sẹ̀ ó ti yẹ yí báwọn ẹ wá tó àmọ́ wo bàbá rẹ̀ ní aeroplane wọ́n máa ń pààkì aeroplane síwájú ta lé wọn báyìí ni bí bàbá rẹ̀ bá fẹ́ lọ jẹ ní búkà lásán aeroplane wọ́n gbé lọ gbé bọ̀ arówó bù náà ni arówó yà bù náà ni. àwọn ọ̀bọ tá à ń lọ ọ̀dọ̀ wọn ni wọ́n ń pè yẹn. wọ́n ní kọlù. Josmart ọ̀dà mi ò déhùn sórí fún ètò ọ̀sán yìí òkèlè rẹ ó tún pọ́n lórí. olúwa mi o ọmọ ọba o. ṣe rí ẹ̀yin guys ọmọọba tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò ń ṣe ọmọọba tí wọ́n fi ń ṣe ìnagijẹ lásán o. Yes àtọ́ba tẹ́lẹ̀ lẹ́ ń wò yìí kó tó jọba bàbá mi ní ọlá wọn ní owó sà mo kàn fẹ́ kájọ fọwọ́ wẹwọ́ kólówó bólówó rìn. olówó bá sọ̀rọ̀ olówó àtúmọ̀ ní o olòṣì bá sọ̀rọ̀ olòṣì kò sí ìyàtọ̀ o alábíà. ṣe gbogbo tẹ́ ẹ̀ sọ kò ṣe àwọn náà èso olòṣì náà àbí báwo. 100 ó wà nílẹ̀. ọmọ bala àwọn náà lówó lọ èèyàn olówó ti mọ ó ti mọ olówó nìyẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀. àwọn Yorùbá ní bólówó bá ń sọ̀rọ̀ olówó ó máa ń dùn. ó máa dùn kò ṣe kí ló kọ yín bro. Josmart lórúkọ mi. Josmart nice name. yín kọ. ọmọọba ni. ọmọọba ọkọ mi ní sure boy ni. ẹ dákun kí ló dé ojú ẹgbẹ́ wa le báyìí. bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ tí o mọ̀ wípé Ọlọ́run ò dá a bákan náà. bẹ́ẹ̀ ni ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé kókó báyìí lójú rí ó le àwọn bẹ́ẹ̀ bá súnmọ́ tán wàhálà èèyàn ni. bẹ́ẹ̀ ni ẹlòmíì sì bẹ́ẹ̀ tó yẹ pé yóò mọ̀ fẹ́ báyìí inú rẹ̀ ó sì bú débi wípé kódà èèyàn gbọ́ tẹ́mọ́lẹ̀ ó lè pààyàn dànù. wọ́n mọ àmọ́ wáyé bẹ́ẹ̀. ṣé ẹ máa ń dọ́dọ̀ yàrá jẹ́ bẹ́ẹ̀. a máa ń lọ síbẹ̀ yẹn. níbi fẹ́ẹ́ ló sọ. ẹ̀yin ẹgbẹ́ ìjáfa ẹja inú tẹ̀mí máa ń lò tí máa rọ́ lọ́gọ̀gọ́rọ̀ bíi tèmi. bẹ́ẹ̀ màá sì ra ọtí fún yín màá fọ ọtí pàtí yín jẹrí ni iná mọ̀ fẹ́nu sọ. Josmart gba nọ́mbà wọn. ok ẹ kọ nọ́mbà yín hàn yín. a fi lè pè yín tá a bá débẹ̀ a fọ láwùí ọwọ́ èmi ò fowó. ẹ̀gbọ́n tọ́jú rẹ̀ lẹ́mọ̀ ń tẹ nọ́mbà rẹ̀ sórí fóònù mi o. kò sí ọ̀nà. wọ́n ní bí wọ́n ṣe rí. ibo rẹ̀ ń gbé. ilé wa ń bẹ lókè mbẹ́ o flat tó wà lókè ni. ìdìbò aláwa ń gbé. ẹ free kẹ wá sọ́dọ̀ ẹ̀ at any time. ṣe ti gbọ́. ọmọọba pàdé ọmọọba. kí ló dé nínú tí wọ́n dùn ní ẹsẹ̀ á léjú kankan ajá máa lásùkà bó yin. wòlé tó tẹ̀lé wòlé náà jẹ́ o. èmi náà ti ń rò kó mọ̀ lọ bá sẹ́ wa jẹ́. ọ̀tá rẹ̀ náà ni mo jẹ́rìí ẹ̀. mélòó lọ́pọlọ tiẹ̀ bàbá hangẹ̀ báyìí fún rẹ̀ ní padà gbá bẹ́ẹ̀. ọmọ ọba o. kúrò ní ẹ̀tẹ̀ ló máa mú wa fake life òun lélẹ́yìí o. ọmọ ọba kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin nígà ọmọ ọba rẹ o ọmọ ọba eléyìí ò sì kéré nínú ìlú yìí gbogbo alámọ̀ èèyàn Ọlámídé Bàdó èèyàn tí pọ́ǹpìn ọmọ ọba tẹ́lẹ̀ ó mọ̀ rẹ o tẹ́lẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀ ó mọ̀. Ìyálájé ọmọ tàwọn ń gò ní. àyìn tí màá ta ni ó kù díẹ̀. wá fún mi ní gbé fún gbà fún mi gbé fún. ẹ ṣeun Josmart jọ ọmọ. ọmọ wa rẹ o
ọmọ ọba ilé yóò sì kéré nínú ìlú yìí gbogbo alámọ̀ èèyàn Ọlámídé Bàdó èèyàn tí pọ́npìn. YORUBA ìgbàgbà mo ṣáà máa gbádùn vibe yín yẹn ẹ máa yọ lẹ́ẹ̀kan 100. ọ̀rẹ́ wa bò ní wọ́n mu kankan ni. ṣé mi ẹ máa wọ orin tẹ. ṣé kìí ṣe pò ń bínú. kò burú gbà. yàrá jẹ ẹyin ọmú kankan ni. ó kù díẹ̀ máa mú nǹkan ó sì kù díẹ̀. Edu ọkùnrin rè ọkùnrin tí rẹ́rìn rè inú rẹ̀ dùn lónìí ń gbòòrò gògóró. ọtí ni oríṣi èèyàn ọtí àmọ́ ti eyín ta. YORUBA yàrá jẹ́ ọmọ mi ṣàlàyé mi. ìyálàjẹ ẹ jẹ́ sọ kẹ́nìkan fún yín o bóyá àti ìntòrọ́sàn ara wa sí yín rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o ṣé ara ẹni táwọn wò yìí tẹ bá ń gbọ́ àrọ́wọ̀ yàbù náà bẹ́ẹ̀ ni ó tún wá lówó tiẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ ìmọ̀ pé owó ránṣẹ́ ni bó ṣe wà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù láàrin yìí o tó bá sọ̀rọ̀ jù owó sì máa dàálẹ̀ lẹ́nu rẹ̀ kì í tún wá sí náírà dọ́là ni o. Ìyálájé jẹ́ kí n ṣe àfikún YORUBA ọmọọba tí wọ́n ń pè mí kì í ṣe ọmọọba lásán bẹ́ẹ̀ni kì í ṣe ìnagijẹ bẹ́ẹ̀ni àtọ́ba tẹ́lẹ̀ rẹ̀ kó tó jọba àjẹngbọ́ àwọn bàbá tí a ti tọ́ba tẹ́lẹ̀ wọ́n ti lówó ìlọ́wọ́ àwọn ìbínú owó kan ti yàdọ̀ wọn wọn làwọn wá bá ń lé ta ẹ̀ ṣẹ̀ báyìí tá a ná. bẹ́ẹ̀ni ọmọọba àwọn ti fẹ́ máa lọ. tí ò sí kí ló dé tẹ̀ máa mi jà. ìjà kẹ ẹ má lọ dákun. àwọn ìpẹ́ntà àwọn ìjókòó bí kankan pẹ́ títí ìṣẹ́jú èlò bá a ti. kò burú èló lówó nǹkan tí wọ́n rà. títí wọn 500 papọ̀ wọn ti yín ó jẹ́ 15. owó ń kéré ọ̀dà ẹsẹ̀ pọ̀ mọ́wọ́ mi. rárá ọmọọba ẹ má ṣe báyẹn ẹ ti léèyàn tó ń tẹ̀lé yín lẹ́yìn èèyàn ọmọ pẹ́ làwa náà ọ̀dẹ̀ ó wà nílẹ̀ ẹ wọ́n tó máa ṣẹlẹ̀ gbogbo èèyàn mo máa san èló lélẹ́yìí. 2000 naira. ọmọọba ní tí a wá fẹ́ gbà ẹ máa gbà mo máa ṣe 10k sí wọn báyẹn. Sawboy ẹ sì kó àṣepamọ́ ẹ wá jẹ́ kí n bọ́ sí brain nìyí o ọjọ́ ń bọ̀ lólúwa wí bẹ́ẹ̀ sẹ́ wáyé àwa náà ọ̀rọ̀ yín yóò jọ kàn tẹ́ yàgbé ara lọ lé. wọ́n ti ṣe 10k báyẹn. ọmọọba 100 ọmọọba 100 YORUBA. ẹ mọ̀ kó àṣepamọ́ o. oríṣiríṣi èèyàn ọwọ́ àárọ̀ gbogbooro lónìí ó bú ẹ̀rín ọlọ́run dáhùn èèyàn. a fi ọtí pa àwọn jẹjọ mi. bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Ìyálájé mu ọtí tó bá fẹ́ mu ọtí. màá sọ náà mutí kò yó àjọ lọlé. ọmọọba ṣùgbọ́n láàrin ìgbà tiẹ̀ o ní kọ́bọ̀ lọ́wọ́ o sì lọ́ fẹ́ sanwó lẹ́ẹ̀kan. YORUBA ìtàláwà a mọ̀ sọ̀yún láyà. ọmọọba tẹ́lẹ̀ ọmọ rẹ. Fake life, run ní o, àní ẹ̀tẹ̀ ló máa ń wá fún ni. Fake life, fake life, òkòtó irọ́ kò mà kí ń pẹja, òkòtó irọ́ àníṣe kò mà kí ń pẹja. mo fẹ́ háyà machine. Hire machine. Don't hire machine ni. mo fẹ́ háyà rẹ́ǹtì ẹ̀ ni. Ẹ fẹ́ lò fún bí ká wákàtí mélòó. mo fẹ́ sáré jáde ẹ wá jẹun ìwé tó wù mí. dúdú yìí ní gbì èyí ní gbì. ọ̀hún da èló ni. Ó yá ọmọọba ọlágbé àwọn gáìdì mi kò ní pàfin rẹ́ǹtì náà máa bọ̀ ọlágbé mi kò gáìdì ogun ìjókòó síbẹ̀ ó yá fún 150k náà. ẹ̀gbọ́n àtúntò ti pọ̀ ju ọmọọba ní mí lóòótọ́ lóòótọ́ ọmọọba ní mí bí mo ṣe wáyé dáàdì mi lówó sí ni mọ́tò tó pọ̀ bọ̀ mi ò kàn ń jókòó tó kún ṣe ọdún láti mo kàn fẹ́ sáré débi kan 2 hours ṣáà máa ti dé 2 hours náà. ọmọ pẹ́ aṣọ ọmọọba 15k yóò pọ̀ ọmọọba ní ẹ̀wọ̀n 15k sílẹ̀ 15k yóò pọ̀ aṣọ ọmọọba. ẹ bá mọ̀ sí bára wọn. how many hours ló jẹ́ rẹ́ lóògùn. 2 hours pé nínú àmàlò 2 hours. ó lè mọ̀ tó bẹ́ẹ̀ gan. oṣù ọgbọ́n ni ju 2 hours lọ. ó lè mọ̀ tó bẹ́ẹ̀ gan. 2 hours. àwọn lè mọ̀ tó bẹ́ẹ̀ gan. ìlú wo ló ń gbé machine lọ. irọ́ ọmọ kan káyé ṣe mo ní mísìn kan pẹ̀lú àwọn kan ní wà á fẹ́ pẹ́ débẹ̀. mẹ́tẹ̀ pẹ̀lú àwọn kan. pẹ́ débẹ̀ ara ẹ̀. pẹ̀lú àwọn 15k náà yóò fún wa. àìmọ̀ ẹgbà 7k bá àgbà lọ́wọ́ mi ẹjọ́ máa ní ìdí. ọmọọba aṣọmọọba tí gbogbo ẹ̀ ń blé báyìí 50k ò pọ̀ ó ti máa price báàgì ní 7k. irọ́ lọ́jọ́ mi ìrádò láyé tá a máa wẹ̀ wúni nílẹ̀ sílẹ̀ fún wa báwọn ẹgbẹ́ ẹja ló bá wọn. ọlágbé mi kò gáàdì ní yóò tẹ 7k yẹn sí tẹ 7k yẹn. ẹ̀yìn lè pẹ́ rárá ẹgbà kan sí. 80 ó pè 81 tàbí pé 07. nọ́mbà
nọ́mbẹ̀ nìkan kọ́ mo máa gbà nọ́mbẹ̀ ogójì gbèsè mo máa gbà àgbélò ẹni tó mọ̀ tó lè pè tí nọ́mbà tiẹ̀ ó ti yé bóyá ẹ̀ tiẹ̀ ṣe ń ṣe ìròyìn àìní ẹ̀tẹ̀ lè ń lò bóyá fún ní nọ́mbẹ̀. máa fún yín nọ́mbà máa tó fún yín funyjosmart lórí ìtura. funyjosmart lọ́rẹ́ ẹjọ́ ń gbélé náà àbí ọ̀rẹ́ ẹ̀ nọ́mà nọ́mà. àjọ ń gbélé àjọ ń sọ àjọ ń tó. nọ́mbà ọ̀rẹ́ yẹn kọ́. Máyò di 2 hours lọ. Wòlé tó bẹ̀ gan. Máyò di 2 hours lọ. Jọ ojú mi lójú ẹ̀ 1 million plus ló gbé lọ. Máyò di 2 hours lọ. Àwọn ọmọ balẹ̀ ń wo iye mi gán ní tójú wa lọ. Kọ́lọ́ sànù wa ni. A ní kẹ́kọ̀ọ́ ojú bẹ̀ sí. Láti lọ. Kúrò ní ẹ̀tẹ̀ ló máa mú wa. Fake life òun lélẹ́yìí o. Kúrò ní o. Ẹ̀tẹ̀ ló máa mú wa fún ni. Fake life fake life kúrò ní o. A ní ẹ̀tẹ̀ ló máa mú wa fún ni. Fake life Lórí àbítọ̀. Lórí. Lórí ọba máa. Mari. Talk about the particular. Lórí. orí ẹ bàjẹ́ ní aládé méjì kí ló tó kí ọmọ bá látàárọ̀ sọ wà pọ̀ mọ̀ mi. ẹ má bínú mo kàn wò pé kí mẹ́ẹ̀ tí kì í ni kó má di pé kàn lọ kì í dànù bí ìbọn. ọba mọ̀ mi ò ráwọ̀ lálára mi owó ń bẹ́lẹ̀ o. ok tó bá yẹ pé lóòótọ́ lówó ń bẹ́lẹ̀ ẹ já kọrin fún wa ó yà sọ yín pé èmi náà gà náà dùn náà zó. Bàbá ń bọ̀. Àbàbà tó lówó lọ́wọ́. Bàbá ń bọ̀. Àbàbà tó lówó tí ń tirun. Bàbá ń bọ̀. Àbàbà tó ṣe fún rọ. ní sọ̀rọ̀ ẹ fún àwọn ọmọdé ní ọtí wọ́n ti sábà òkúrú. ọgbẹ́ òmò máa jẹ dé ẹ̀sìpèrè pàgbé sórí pé mo gba mẹ́dà ni. èmi àti ẹ la ní èmi àti ẹ wọ́n fún lógo kóró. ó dájá pẹ́ lẹ́rìí pín kó wá bá wa pín gbà náà já pín. ó yà sọ wípé ìlú ń ṣe yan fẹ́fẹ́ ta àṣegele bọ́lẹ̀ jáwó ìyá ọkọ bẹ̀ wọ́n kì lágọ̀. mọ alájẹ yìí orí bó ti dára díẹ̀ sọmọ yìí ṣe chára bí sọlẹ yìí o ìrọ́ni wọ́n ti máa ti bọ̀ kò wá lè jẹ́rú kí ní láti ẹ báyìí ọbẹ̀ báyìí ọmọ jẹ́ nù. ẹ̀rọ ọmọọba ni mi wọ́n fẹ́ lánìí ọmọọba máa ń fẹ́ lá. mi ò sí ń bẹ́ o ẹ̀ ṣe àfilẹ̀. fi ilé iṣẹ́ mo ń sọ tọrọ fún gidi ọwà. Obi máa yé wà lánú lánú mi ọba ìyanu ó dá sọ́wọ́ pẹ̀lú ìyanu. ṣébè kàpẹ́rẹ́ èkó màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa. ẹja tún gbé wọn débẹ̀ ká sọ yín pé fún wọn níjó mòrò lórí roborobo lórí roborobo lórí roborobo ọmọ bá tẹ̀mí lórí roborobo lórí roborobo ọmọ bá tẹ̀mí ọmọ tó ọmọ bá tẹ̀mí ọmọ tó. lórí roborobo fún wọn níjó mòrò lórí roborobo. pẹlẹbẹ ìdáhùn ilé ìdá pẹlẹbẹ ìdáhùn èyí ìdásẹ. ìyálàjẹ mo fọ fún o ìyálàjẹ ẹ ṣe nọ́mbà fún wa kẹlẹ bá ara ọmọ. ọmọ mi náà ni bẹ́ẹ̀ ni ọ̀dà bá tí ò sọ ọmọ tẹ máa kọ jẹ tẹ máa filẹ̀. irọ́ wọn bẹ́ẹ̀ fún ẹ nígbà ni o. ọ̀dà kò sì máa bá yín parí iṣẹ́ yẹn. pẹlẹbẹ. pẹlẹbẹ wọn pè ọ ọ sì pẹlẹbẹ lóòótọ́ náà. jọ wá mo fẹ́ rí o. pẹlẹbẹ pọ yóò máa lọ́mọ yẹn bí ejò ní. nítorí àpàlọ́jọ́ kí máa sọ yín pé yìí sí í ṣe yan fẹ́ bẹ̀ tá. àdìgìrì bá lè jáde ìyá ọkọ bẹ̀ wọ́n kì lágọ̀ lórí máa yé wà lánú lánú mi ọba ìyanu ó dá sọ́wọ́ pẹ̀lú ìyanu ìgbé láwù mọ́lòdó lọ́wọ́ láti. nísìrù náà dákun tó yẹ lọ́hùn kí ló ní tó jẹ́ pé ilé olóògùn ló ti lo tálẹ́ǹtì ẹ̀. ibi orí bá dání sí là ń tẹ̀lé ṣe ra àwọn kùkù tí wọ́n máa ń dálé nínú kìsìn wọn ibi tó rí dá wọn sí ibẹ̀ náà tí ń ṣe ṣé nígbà tó wọ kádàrá àti akọ̀sẹ̀ ìjáyè mi wọ́n bá sí màá bẹ́ẹ̀ ló jẹ́ kí n máa ṣiṣẹ́ níbí bí. ọ̀wá lè pawó nílé olóògùn ọkàn máa ṣe olórí ń bí ni. bóyá girama yín bóyá tẹ bá máa lù wá ń pa bóyá tí bá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kí n mọ kọrin fáwọn ibi tí èèyàn bá ti kú bóyá ń ti bẹ̀rẹ̀ ayé ò ti bẹ̀rẹ̀ mọ̀ mí àbí. ọ̀sẹ̀ girama tèmi bó ṣe ń wọ̀ wọ́n ìṣẹ́ tó kó fẹ́ kí n girama mi o má rokusun wọn má rokusun wọn po. jọ́fàsì filẹ̀
sórí ẹlòmíì bí máa ń bẹ níbi tí ọjọ́ ṣọ́ọ̀ṣì gan ó lè mọ́ rògòlò bẹ́ẹ̀ ló ń bá sì wà ní ògógóró bí máa ń rògòlò láàrin àwọn ọlọ́tí náà ń rògòlò. wọ́n mọ̀ lọ́tà lẹ́sẹ̀ wọ́n ti mọ̀ lérí ayé náà lérí ayé náà ti tọ́ láti búrò. mo mọ lé ìwé mọ náà rẹ̀ wọ́n sì láwọn láìpẹ́ wọn ṣe top and clean out wọ́n fẹ́ fi ẹ̀ sílé gangan ni wọ́n sì ní owó lọ́wọ́ ó ti yẹ náà so ìwọ náà ṣe náà má ṣe wọ́n ràn ó ti yẹ báyìí. ibi orí bá dáre sí là ń tẹ̀lé. lérè gbèsòkè kẹ́hálẹ̀ ọmọba tó tájọ sàn mo ti bá yín parí iṣẹ́ yẹn pẹlẹbẹ ọyá jókòó tí wọn. Yàlájẹ ìfowó bá yẹn jẹ kò sí yọ. Yàlájẹ ọlárè Yàlájẹ tẹ bá ṣe torí bàbá olóye ìmọ̀ àwọn ẹ̀yìn náà. nǹkan ṣe ni èmi ò fowó pọ̀ jẹ́ ń fowó kan lé. ẹ̀yin ọmọba ẹ má jà á ṣe gbogbo kìnìún hàn yín ẹja kò bí. bẹ́ẹ̀ ni ọ̀dà kò gbogbo Yàlájẹ ń tẹ̀wọ́ sí. kò sí yọnu mo jẹ́rìí yín. àbí bòde bẹ́ẹ̀ ni inú tí a ti bí ní jẹ́rìí jẹ. ọmọba fẹ́. ó yà tó yẹ màmá lọ́jọ́ kí n máa sọ pé èmi náà gà á ládùúgbò tó gbàgbọ́gbọ́ ń gbọ́. gbàgbọ́gbọ́. ó yà sẹ́yìn pé sábùwẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ o. Fake life, ọmọba ọmọba. ẹ̀yin èèyàn wa inú mi dùn pé ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ mo mọ̀ tẹ́lẹ̀ pé odó ni mi ò kí ń ṣe àìmọ̀ fólókò ṣe rí ọ̀rọ̀ ilé tá a bá wá. láì ní fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ọ̀nàrẹ́bù mi ọmọba ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀sùn tẹ̀sán kíákíá ibi tẹ́ ẹ bá sọ dé èmi ọ̀ bá kì í ọ̀pù torí pé kí ni bí ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ jù ní ìsinmi ọmọ wọn ọ̀nàrẹ́bù mi o dọ́là lè máa dà á lẹ̀ lẹ́nu wọn ní ìsìn tí wọ́n ti sọ̀rọ̀ jù èyàn kàn máa sàn lẹ́lẹ́ ni. ṣe ń jẹ́ smart ṣe ṣé ẹni kókó tó ṣẹlẹ̀ ni pé òṣèlú tá a gbé lọ́wọ́ yìí ẹlòmíì ò ní ṣe dáadáa wọ́n sì parọ́ bá wọn ó ṣe dáadáa ṣùgbọ́n ẹ wò mí o èmi ọmọ ọba má ṣe dáadáa tí mo bá fi lè wọlé this chairman má ṣe dáadáa àwọn tí ò nílé lórí má kọ́lé àwọn tí ò ní mọ́tò má ra mọ́tò fún wọn yes bẹ́ẹ̀ ni mo sọ fún yín. òótọ́ ni níbi tí ẹ sọ́dẹ̀ náà lèmi náà ti mọ̀ sẹ́ẹ̀rí ọ̀nàrẹ́bù yìí yóò sì ń tó dá fún wa sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́tí òní sálángà ládùúgbò yìí ni ọ̀nàrẹ́bù mi ó ṣe sálángà sí òòyà wa gbogbo mi àlígà tẹ́ ẹ̀ mọ́ ń sùn kínú igbó tẹ́ ẹ̀ ń dóró rẹ ládùúgbò èyí ò ní ṣẹlẹ̀ mọ́ ẹni tí ò ní kànga wọ́n gbẹ́ kànga bó ṣe jẹ́ nìyẹn ṣé wàá tó rí àwọn èèyàn tí ń kán lẹ́sẹ̀ ẹjú ládùúgbò yìí torí àwọn tí máa ń mú gbó yóò tẹ́ fún máa ń gun ọ̀kadà ládùúgbò ó ti yé wọn àwọn àṣẹ dáńbùlù sí gbogbo títí àdúgbò pátápátá wọn lè máa rìn jẹ̀lẹ́kẹ́ wọn ò ní lè kẹ́ níbọ̀dì lẹ́sẹ̀ mọ́. ẹ ṣe wá ní wọlé ẹ wọlé ọ̀rẹ́ eyọ rẹ akóbá ni yàrá wọn nígbà tó jẹ́ pé sẹ́kànkan lẹ mú lẹ́yìn òun náà ló jẹ́ mọ́ bára yín sọ̀rẹ́ gbogbo wa jìbìtì tẹ́ ń lù káàkiri àdúgbò báwo làwọn èèyàn ṣe wá ní dìgbò fún yín ẹ wọlé ẹ ti wọlé. ọ̀dà ṣe ti wà á rí kò rí bẹ́ẹ̀ o wọ́n ṣe rí ìlú gángan lọ̀rọ̀ lé ayé o wọ́n bá kọjú sẹ́ni kan ẹ̀yin báyìí náà kọ sẹ́ni omi àmọ́ dọ́sípàtì dáadáa tá a ti sẹ́nu ìlú kọjá àbúrú. ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣe dáadáa. a mọ̀ ṣe dáadáa o. àwọn tá à ń ṣe dáadáa fún ọ̀pọ̀ à ń ṣe dáadáa. a mọ̀ ṣe dáadáa fáwọn èèyàn o. ó lè má kankan sẹ́yìn ni. ọmọọba gbogbo bẹ́ẹ̀ ṣe fẹnu ràgé sínú mọ́sálásí wa gbogbo ẹ̀ náà la gbọ́ ẹ kú sí olúwa. kò wá rí bẹ́ẹ̀ sẹ́rí bàbá yẹn pé àwọn náà bá mọ̀ pé a ṣe òṣèlú báyìí ni a ní ṣe gbogbo àwọn ọ̀gá máa wo kò sẹ́ bẹ́ẹ̀ yẹn ó ṣe rìn láyé torí ò ní mì ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ gbogbo níta bá ṣe ẹ lè bùn wa ẹ kàn dìbò fún wa. wọ́n pẹ̀lú ọmọọba wọ́n pẹ̀lú ọmọọba wọ́n pẹ̀lú ọmọọba ibo lọ́jọ́ bá sí ganan. bàbá yìí níta àbíjọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa kọ́ yìí ẹ wá ká gírí borí nìsín àbífánu ibo ẹ ní sùúrù díẹ̀. ní sùúrù kẹ́ ẹ tó díjú mi kẹ́ ẹ tó là tẹ́ ẹ bá pẹ́ ní bíbá yìí Ṣàngó ní òmù yín ní sùúrù. ọjọ́ náà léwu gbogbo ọdún láyé ń bí òtítọ́ padà farahàn òtítọ́ àní òun ni yóò kẹ́yìn ayé ń bí àníṣe ṣe bí òtítọ́ òun ni yóò lékè lọ́rùn o. Hello ọmọọba ní sùúrù náà a ní mo ti fẹ́ra kù mo ti lóyún
mo lọ sọ́dọ̀ sista Kẹ́mi àwọn náà confirm pé mo ti lóyún. ó fẹ́ ra kù ó fẹ́ ra kù ní ìwọ ọmọ yìí ní ìwọ ọmọ kan tó ọgbẹ́ wájú gbẹ lẹ́yìn bí ìṣòro Nàìjíríà yìí ṣé n tó fẹ́ fi sọ fún mi ni ìwọ fẹ́ ra kù lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ tọ́kẹ̀rẹ́ pé ibi sọ́mọ̀ pọ̀ ju ayé lọ tí mo ní kí n jìṣẹ́ kí n jìyà nítorí rẹ̀ kó o lè di irú kó o lè di gbà kó o gbóúnjẹ fẹ́gẹ́ kó o gbà wo bọ̀ ṣé n tó yẹ kó fi sọ fún mi ni láti ìgbà tí ìyá àti bàbá wa ti kú tí mo ní kí n máa rí ọ ṣé n tó kù tó fẹ́ fi sọ fún mi ni àdá èyí tó fi sọ fún mi náà dáa àmọ́ sọ fẹ́ gbọ́ ọmọ ọba àbí kí ló ló kí ọmọlẹ̀ tó fún ọ lóyún ìtẹ̀mí àti ọjọ́ múlẹ̀ ìtẹ̀mí àtọmọ ọba ọjọ́ múlẹ̀ ara rẹ̀ ọkọ̀ àbí lónìí tiẹ̀ wà ráàyè ṣùgbọ́n tó bá di lọ́la ó mú mi dọ́mọ ṣùgbọ́n tó bá di ní ọ̀la ọ̀dọ̀ ọmọ ọba òfu ọmọ ọba ìyá tó kí ọmọlẹ̀ tó fún ọ lóyún ó mú mi dọ́dọ̀ rẹ̀ ó yá wọlé lọ fún mi ọmọ ẹni ìbájọ ni àbáyọ ṣé n tó fẹ́ fi sọ fún mi ni tèmi bá mi. kúrò ní ẹ̀tẹ̀ ló máa mú wa fake life. ọmọ bá wà ọmọ bá mi ọmọ bá tẹ́lẹ̀ wọlé o ẹ̀tẹ̀ ló máa mú wa fún ni. ẹ̀yin ẹsẹ̀ rí báyìí gan-an ọdún tí ọkọ̀ ọlọ́kọ̀ báyìí oṣù ara rẹ̀ sì tó balẹ̀ fẹ̀ síbẹ̀ tó ń tẹ fóònù yá máa fi sakọ sáwọn obìnrin o n tẹ́ ìfi lálù baríkà náà nù ẹ máa ṣe fake life n tẹ́ ti tó bó ló ti fẹ́ jẹ́ n tó yẹ kọ́ jẹ́ láyé gan-an tó ti ṣe fake life nísìn èwo ló ṣe wo lórí ibú gan-an. ẹ wà ní pé ẹ̀sùnkún wo àbí ẹgbẹ̀gbẹ̀ kọ́ ló ń sáànù yín o kẹ́sì tẹ́ débi tẹ́ ẹ wà ní débi tẹ́ ẹ lọ bọ̀rọ̀ kí ni túmọ̀ gbogbo wa wèrè yẹn. o sì lásán. you stand on the motto of omobas and you still rẹ́gẹ́dẹ́ fín at the motor side. èwo lórí ibú gan. it's a totally nonsense for you. What? Oya just máa jọ máa kó mọ́tò yẹn mo yá wọlé gidi gan mo lè kọ́ ní ẹsẹ̀ o. ẹni bá ti rí ọ pé èyí gíga ọgbọ́n kúkúrú apárígun ní làákàyè ó ti mọ̀ pé ó ya wèrè lóòótọ́ ẹ gbádùn èwo ni ò gbádùn náà méjèèjì. kí ló sọ. èwo ni ò gbádùn náà méjèèjì. àwọn ò gbádùn. ọmọ mi o ọmọọba tí mò ń jẹ́ kò ń jókòó lásán. bẹ́ẹ̀ni. no ọmọọba tí wọ́n stamp tí wọ́n register ni I register from federal station federal. of course. ọmọọba lélẹ̀ àbọ̀ ọmọ ẹrú. sọmọọba ní àbọ̀ ọmọ ẹrú. láyé yẹn wọ́n sọ fún mi mọ́. gbogbo nǹkan ò lè dùn mí kéèyàn gbó lọ mi kò lè dùn mí bí kí wọ́n fi pò bá mi wọlé. bẹ́ẹ̀ni. láyé and I will deal with you today. èmi tí mo jọba ẹrú gan-an yàrá pè mí lọ́mọ ẹrú ń jà bí kílẹ̀ wọlé bí kílẹ̀ ọ̀lànà kó gbé tọ̀ mi. ẹ pé tó bá jọ ọmọọba ò sì ń fọ ọmọọba rẹ sẹ̀sìn ó fi ń jìyà. nítorí mọ́tò yín. ju gbogbo ẹ lọ sáà kò ní mọ́tò kò ní mọ́tò. nǹkan bí mọ́tò tí mo gbó wá tí mo fowó ọwọ́ ara mi rà owó mi tẹ́ pé mò ń dúró de ìyàwó mi kó jáde ní kúrò bí mọ́tò mi ò pẹ́ gbádùn. ṣé ìkọlù ní mọ́tò wa. padà mọ́ ní mọ́tò. òun ní mọ́tò àwọn corporate. ayé òun dànù. ọ̀rẹ́ wa ìwọ ló ní mọ́tò àbí. ẹ kó sì lọ. ẹ sá máa bínú èmi náà ní irú mọ́tò yìí ni bẹ́ẹ̀ni ọjọ́ orí tọ̀dọ̀ mi ni ó dẹ̀ ní dírẹ́fà páàkì mọ́tò mi ì mọ dédé bi tí ọ páàkì sí. olórí ibú dírẹ́fà náà ẹ mú fóònù yín wá ná mú fóònù wá ẹ tẹ̀nà tọ́sí rẹ̀. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn gbà mí. níbo wà ní mọ́tò ìwà wà báyìí àmọ́ rí mọ́tò ti wà. josmart kọ́pù ok ẹ má bínú sẹ ti gbọ́ ẹ sá ti ká wa náà nù àbí ẹ ti ká wa lámbà la fi ń jẹun. bọ̀ still náà ọmọ ọba dẹ̀ sí ni mí. bẹ́ẹ̀ni. olóṣì náírà ètò lówó lọ́wọ́ ó tún ṣègbéraga fake life ló ń lì fó tún ṣègbéraga ìgbéraga tún gbé ẹ wọ̀. ok ìwọ́n tiẹ̀ jẹ́ màá ṣàánú tiẹ̀ torí mo rí pé olóṣì ni wọ́n náà bọ̀ ó tiẹ̀ fọmọ lóàbí sí tiẹ̀ ṣe get fún mi láka nọ́mbà ẹ̀. mi ò ní di wẹ̀ ó ní ẹ̀pọ̀ nọ́mbà mi ò ní di wẹ̀ 02 mo bá ní mí náà 44 62 38. All right. Mo ti ṣe thank you sir. Kúrò apárí. Ó ti wọlé. Ẹ̀gbọ́n tẹ́ mi rí. Mo bí máa ní. Bàbá náà bínú sí mi. Ọlọ́dọ̀ ní tòun ọ̀sẹ̀ sí àwọn bínú. Ọmọọba ló máa wà náà sì ní mi bọ̀. Ọmọọba lọ gbowó láàfin. Ọmọ bá tẹ́lẹ̀ ó mọ̀ rí o. Èyí kò lè ní mọ́tò náà wèrè láìsẹ̀, èyí kò lè ní mọ́tò. Èyí kò lè ní mọ́tò kò wá gbé, bá bẹ́ẹ̀ lónìí. Òtítọ́, àní owó ní yóò kẹ́yìn ayé ń bí. Àníṣẹ́ ṣe bí òtítọ́,
òun ni yóò lékè lọ́rùn. Fake life, fake life, fake life, fake life. Mr. Bonanza comedy òun ló tún ń gbélé yìí jáde. Fake life, fake life, lèyí o. Yeah, I forgot. Yeah, mo ti wanta. Oh, kí wọlé. Bọ̀ mi fẹ́ pẹ́ ṣá. Àtọ̀ ti mú fóònù lọ sí tèmi ò sì bá mi báyìí wọ́ lọ́n gbá mi. Odidi ọmọ ọba for that matter. Imagine, ṣáwọn èèyàn máa ń wò mí báyìí nísìnyí báyìí. I feel so embarrassed. Ẹ̀gbọ́n. Níbo ni? Ṣé ẹ̀rí pé olórí ibú ni yín? Ṣé ẹ̀rí pé ẹ̀dá rárá? Ṣé ẹ̀rí pé kà nìyín? Ẹ sì wò mí sòsò ẹ sì fẹ́ tán mi lẹ́yìn ọ̀kan. Adúrú yín èyí tẹ́lẹ̀ náà gbọ̀dọ̀gbọ̀ sọ̀sọ̀ ẹ wá rírọ̀ ọmọ èyí tẹ́lẹ̀ ní lábúrò lé ọlọ́mọ tẹ́lẹ̀ tó bí ẹ̀sìn mú ẹ̀sìn kì mọ́lẹ̀ sì fún lóyún. Ẹ ní sùúrù ẹ jẹ́ má jẹ́ kí sanrun yín ọjà nígbà tá ń yanu ha tẹ́ ń padé bíi ìtàkùtà ọlọ́gàn ní ìsìn báyìí wọn yóò rò pé ọ̀rọ̀ tẹ́ ń sọ nísìnyí ẹja rí ni dákun torí Ọlọ́run ẹ wọ ibà yìí èmi kọ́ ni mo fún ọmọ eléyìí lóyún o bó ní èrì lórí rẹ̀ bó àti pé bó ní òrì lábẹ́ mi náà tí ń bá gun orí rẹ̀ nǹkan méjì ni èmi àwọn ọmọ ìlú wákàtí mẹ́sàn-án lórí obìnrin èmi ètè kẹ̀ sí fobìnrin rárá ọmọ pẹlẹbẹ yìí àjẹgbọ́ tí ń bẹ gun orí rẹ̀ tí ń bẹ gun orí rẹ̀ yóò dàkún mi lábẹ́. Ẹ gbé gbogbo ẹni sọ̀jà ẹ ta wá kí mọ́lẹ̀ tó fún lóyún. Ọ̀rẹ́ mi ni ọmọ ọba ni òun ló kọ́ ẹ̀pọ̀n ya ọ̀rẹ́ yín ọmọ ọba òun ló fún gbàrí gìdó ọmọ ọba o máa wulẹ̀ máa rọra ọmọ ọba máa wulẹ̀ máa rọra. Àwọn wèrè wo ní pariwo níwájú ta yẹn. ìmọ̀ tó bàjẹ́ lára wọn tí wọ́n pariwo bí ajáfa. Sẹ́ni tájí òye tẹ́ ń pè ládéyẹmí ni tẹ́ ń pè lọ́ba lọ́la tẹ́ pé wo ojúmọ́ gbàmí ti fọ wà lóye gidi lóyún fún apárí ló tún kí ọmọ lẹ̀ ọmọ ẹni ìbájọ ni àbáyọ igbó wọn lẹ́yìn lẹ kì mọ́lẹ̀ lẹ fún lóyún. Actually ìnà bẹ́ẹ̀ sẹ́ ń wò mí yìí ọmọ ọba ni mí kì í ṣe pé ìnagijẹ ni mò ń jẹ bàbá mi lọ́dọ̀ba ọba bẹ̀lẹ̀ mi jẹ afọbadẹ́lẹ̀ ní aká tó jọba o. bó o ṣe ń wo ọmọ yìí mo kàn rí pé ìṣẹ́ ti dàpọ̀ mọ́ àwọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àtomi ara rẹ̀ ti wọnú ìṣẹ́ mo kàn ní kí n change storyline family yín. kó tó yín bẹ̀rù ìtànlẹ̀ pọ̀rípọ̀rí bàbá lákú bàbá yìí wo ni ọ̀dà tẹ́lẹ̀ tẹ́fẹ́ tó ṣe ìtànlẹ̀ bàbá yìí wo lẹ́fẹ́ tó ṣe wọ́n sọ fún tẹ́lẹ̀ pàwọ́ àtọ́sí ni àyò bẹ́ẹ̀ ibi òsì pa wá ẹgbẹ́ ta ni jẹun tájà ń jùrù. ìyàwó wa wá bí. níbo ẹ padà jàre kọ́ wà bò adébọ̀dé ẹ padà ẹ dákun síbẹ̀ mọ́ bèrè lọ́wọ́ lójú kó tó gbà irú lọ́dọ̀ àdáwọ̀ ẹ̀sẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fẹ́ mọ ní sùlọ́kà kí ló dé tẹ́ ẹ̀tọ́ bó ṣe kẹ́ẹ̀tọ́ kẹ́ wá bá fẹ́ ọmọ yìí o ẹ̀rí ẹ̀fẹ́ fẹ́ o káfí fún yín ní sùlọ́kà síbẹ̀ tí mo ṣe lọ́dọ̀ yín nù àwọn èsì bẹ́ẹ̀ ràn wá o. àti pé nígbà tẹ́ ń fẹ́ fún wọn ní ìsìn báyìí nígbà tí wọ́n fẹ́ fún wọn lóyún tó sì mọ̀ pé inú mọ̀lẹ́bí yín o ṣe báyìí ẹ máa ń tẹ̀kì gbogbo ẹ̀yìn ọ̀dà ni kí ló tí wọ́n gbóyin lọ́wọ́ rẹ̀ nígbà tọ́rọ̀ mi fún ọ lóyún. gbọ́dọ̀ wòlé táwọn èdè ẹ wo bí sẹ́ẹ̀rí mọ̀ kàn ní change story line ni embassy ní òrí bẹ́ẹ̀ kò burú kò sí wàhálà jọ́sọ́másì ẹ̀ ṣe máa lọ. bẹ́ẹ̀ ni. ẹ wá ẹ mọ̀ tì ẹdùn náà mi ò mọ̀ tẹ́lẹ̀ pé wọn bá ní lóòótọ́ ẹgbà tọ́rọ̀ ti rí báyìí níṣẹ́ já sọ́ńtùbí inú bí ẹ dákun kí la fẹ́ ṣe sí báyìí ló fún lóyún ẹ wá ní sùúrù tẹ́ ẹ bá fẹ́ kọ́rọ̀ yìí sẹ́tù
àbúrò yín tó tẹ̀lé yín ẹ fún mi kí n la. àti ìtìyín lẹ́yìn kan tẹ́yìn ìjọ rẹ́ẹ̀sì yìí tọ́lá bíríìjì wọn ò ní ná yín dáa. àti àfẹ́ ìwọ̀n mọ́ àfẹ́ ìwọ̀n mọ́. àti tẹ josmart fi ẹ lẹ àmọ́ pé wọn ò ní lárí àmọ́ kò sí wàhálà fún tó ti wá sọ yìí èmi gángan ò sí mọ́ ẹ mọ̀ sọ́hun. ẹ dákun ẹ mẹ́jọ̀jọ́ tì mí ẹ dákun. nítorí mú amú kéèsì yìí sẹ́tù yányán ni pé wọlé ti ọ̀rẹ́ mi lọ báyìí kọ́rẹ́ mi lọ la ọlẹ́ẹ̀kan sí i wọ ọ̀rẹ́ wa ìwọ́tọ̀ dẹ́gbọ̀n rẹ̀ ọwọ́ àdúró táwọn máa gbọ́ ní gẹ́tọ̀ àbúrò rẹ̀ bó ṣe rí ọ̀yà wọlé lọ kọ́rẹ́ mi lọ la ọ kò yá ọ lọ́pọ̀ mọ́lẹ̀ ọ̀yà wọlé lọ kọ́ pọ̀ mọ́lẹ̀. ẹ dákun sẹ́ níwájú mi náà kémi wá dúró tàbá. ọmọba wọlé lọ kọ́ pọ̀ mọ́lẹ̀ wọlé lọ kọ́ pọ̀ mọ́lẹ̀ lọ́pọ̀ mọ́lẹ̀. Ẹgbà mí o! Ipa. Kúránì yóò tẹ̀tẹ̀ ló máa mú wa fún ni fake life o. Adio ẹ̀mí ló mọ̀ pé o. ẹ̀mẹ́ta ni. ọgbọ̀n pé mo pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta dáàbò kí ló mú ọ ná gbọ́ kí ni ju ọ lọ́wọ́ tó lè fi jólẹ̀ gbogbo bó ṣe ń ṣe káàkiri ìlú gbogbo ẹ̀ mò ń gbọ́ wọ́n ròyìn etí mi kún wọ́n ló tiẹ̀ ti sọ́ra ẹ̀dọ̀ ọmọọba gbọ́gbọ́gbọ́ dájú wọ́n ń jọba àràn wa ni. ọmọọba ni mí. ọmọọba ni ó òun fẹ́rù pera rẹ lọ́mọ ni báyà kò yọ Àdìó níjọ́ ló tó bọ́ lọ́wọ́ wọ́nranwọ̀nran gbogbo wọ́n ní ilé ọtí kìíní ilé ọtí kejì gbogbo ẹ̀ mọ̀ kiri ẹ̀ mọ̀ jẹ ayé alákátá ìgbésí ayé òdì fake life ló ń gbé Àdìó ó sì rántí ọmọ ẹni tí wọ́n ṣe tí ẹ bá ṣe pé mo rò pé adìẹ kú kéèyàn dẹyìn ẹnu èmi ò lè máa bá aládàáwò ṣe o ọ̀ ń bà mí lójú jẹ́ káàkiri dákò dúró ná ṣé bá ṣe bí ọ̀rẹ́. nígà lélẹ̀. nígà kínni ìwé mélòó lọ kà sẹ́ńtẹ́ fi ṣe nígàrì gbogbo àwọn ẹgbẹ́ rẹ mọ̀ ń gbọ́ tí ń lo mọ́tò tí ń ṣe káàkiri ìgboro ìwọ ń kunrun dúdú ní funfun nígbà òní mọ́kùnrin ò ní kú ọ̀ ń kánjú ni ọ̀ padà wúrun funfun. sẹ́rí ẹ̀sìn gbogbo dẹ́n sọ látara ọmọ gbọ́ àwọn ẹ̀ tí ń pariwo jù ẹ̀ tí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ń yọjú wò mí àwọn tó ń pọ́n mi lé tó ń pọ́n mi lé tó ń pọ́n mi lọ. orí àbórí ẹ yí ni. sọ̀rọ̀ mi tún gba kí n jìyà ni. ọ̀rọ̀ rẹ̀ ń bà mí nú jẹ́ ọ̀rọ̀ ẹ ọba yàdé o sórí ẹ ò pé ni dùnú sẹ́tọ̀rí pé ìwọ náà ti aga tó mi lọ́rùn sọ ọmọ bí mo ṣe jẹ́ sí ọ. ẹ bá burú bàbá mi lẹ́jẹ́. sẹ́yìn lè bọ́ wí ni. kẹtọ́ lára tèmi náà tó bá lọ níwèrè. mo ti gbọ́. jórí ẹ ó pé o Àdìó jórí ẹ pé o. kọ́ ẹ kẹ́ gbá mi báwọn tọ́ ẹ mọ́ ẹ gbé bí ẹ̀mí wà nù kọ́. àwọn gbá tiẹ̀ padà. mo fi yún ṣe pé bóyá kíní tọ́ ẹ gbé bí ẹ̀mí wà nù kọ́. tó o bá fi ṣe kíní kọ́. ìrọ̀kọ̀ sí tí ń ṣe náà bọ̀ àmọ́ àwọn kan tiẹ̀ ń sọ pé at least. jẹ́ kí orí ẹ̀ ó pé Àdìó jẹ́ kí orí ẹ̀ ó pé Àdìó jẹ́ kí orí ẹ̀ ó pé. kèé sojú rẹ nìkan ló ń bàjẹ́ ó ń bójú mọ̀lẹ́bí jẹ́ ni. wo àwọn bàbá wa wọn ò ṣe báyìí kí wọ́n tó lọ o tí ó bá jẹ́ ti ìbí tó dà wá papọ̀ ọba mọ tí fojú ẹ rí. ẹ padà kí ẹ ṣe pariwo látara mo ṣe nǹkan ilé mo wá dákẹ́ pípé mọ̀rọ̀ sọ ẹ kàn wípé mọ̀lẹ́bí kan kí lẹ́ni tẹ̀sẹ̀ gan ọdẹ yọkọ̀ mi kó mọ̀lẹ́bí yín kan ẹ̀yìn ṣe mọ̀lẹ́bí yín kan. Àdìó sọ ó ti fẹ́ ya wèrè ni dúró tá a bá tiẹ̀ ní àdó alẹ́ sọ ó lè mú mi ni ìlọra mi lòkú lo má ya wèrè o. ṣé odóńgún yẹn lẹ lọ. bàdí mi báwo dín ọmọọba ni mí ládùúgbò yìí bẹ́ẹ̀ ni ẹ bàbá bá lọ. ọmọọba ni mí ládùúgbò yìí. ọmọọba ni mí bíbá ẹni mò ń manage bíbá ẹni mò ń manage báyìí. mo kàn manage nígbà rí o láti fi kọ́lé tó pọ̀.
pàdé mi káàṣì lọ́wọ́ ẹjọ́ yá mi fún gbogbo pé ẹni tó wá bá mi mú káàṣì wá. Ok. Pàdé mi báyẹn, pàdé mi. Ok. Pàdé mi báyẹn. Ẹ̀gbẹ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ fi fóònù kọ̀ àwọn fẹ́ gba owó kí ló dé ó tó bí 30 minutes ní ìsìn tí mi ò rí wọn. ẹlẹ́gbẹ̀ẹ́ kò sí wèrè ẹ ti lò fún mi àbí kò sí wàhálà ọmọ ọba yín tí mo jálẹ̀ bẹ́ẹ̀ yẹn màá lọ bá so ẹlòpẹ́ lérí jẹgbẹ́ àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fáwọn èèyàn lẹ́rùpẹ́ lé sí bẹ́ẹ̀ fẹ́mi náà ẹ má wọ̀rí ọmọ ọba yín gangan màá lọ gbé bẹ̀ yẹn ẹ má wọ̀rí o èmi ládùúgbò mi èmi ọmọ àdúgbò kẹ́nìkan wá lo kí ló kọ ẹ̀ fún mi bàbá wèrè ẹ mọ̀ pé bàbá wèrè gan lèmi náà fóònù tèmi kì í ṣèlú yìí lásán lẹ́nu pé èèyàn sọ̀kadà ni onígá ya wèrè gẹ̀ ọmọ wọ̀nyí. Òkòtó ìró àníṣe kò máa kí n pẹ́ já. Bẹ́ẹ̀ni bàbá rọ ilé àwọn olówó ọmọ ọba ìbí tí ń gbé ní dáa fún wọn. Ọmọ bá àtijọ́ smart ẹnu ilé ẹ jáde. Yálàjé. Ló dé ojú ya kọ́rẹ́ lọ́wọ́ báyìí. Kí ló tó dì mí òfin ní kọ́rẹ́ lọ́wọ́? Yálàjé. Ẹ káàsán ẹ ńlẹ́. Nítorí bẹ́ẹ̀ tí ì rí wa mi. À ń bọ̀ wá. Ní kíni? Kíni eléyìí máa fọwọ́ ra kùn kíni? Nígbà aládẹ́lẹ́ tẹ̀ lọ́wọ́ yín bá. Ẹ ti tẹ̀ ẹ̀kọ́ mọ̀ ní gbogbo owó tà ń ṣe sí mi ìrí kankan àṣẹfẹ́ transfer níjẹta yìí ni mo lọ báńkì ìrí owó yín. Kíni? Ní báńkì. Lẹ́yìn kẹ́ bá ń wọnú lé kẹ́ bá ń kówó mi ẹ̀yin olórí burúkú gbogbo ẹ̀yin fake alert tẹ́ máa ṣe fún yàn níjẹta ni mo ṣẹ̀ṣẹ̀ lọ báńkì ni mo fi mọ̀ pé fake alert lẹ́ ń ṣe olórí burúkú ni yín ẹ bá ń wọnú lé kẹ́ bá ń kówó mi ẹ̀yin wèrè gbogbo yìí. Yálàjé àwọn báńkì ti gbà yín. Èmi ọmọ ọba ni mò ń fọwọ́ sọ̀yà fún yín bẹ́ẹ̀. Sísọ̀hún ọmọ bá wẹ̀rẹ̀ wọ Tìlúbọ tó bá bí yín dá tó bá bá ń kówó mi ọmọ mẹ̀mí àti aládùúgbò yìí ìwọ wèrè gbogbo ó lè burúkú ni yín ẹ bá mọ́wọ́ mi. ẹni sùúrù kí ló wá ṣe ń bí. ọpẹ́lọpẹ́ rẹ̀ ló mú mi wá bíbá yìí ìbá má ti mọ lẹ́yìn wèrè gbogbo ẹ̀yin ó lè. tábàlà bàbá sọ̀rọ̀ ọmọ kí máa ń dá lélẹ̀ báyà kún bí. gbọ̀ngbọ̀ èmi gan mo mú wọn wá lẹ́yìn tó rọ́ gbèsè ní fake life lẹ́ live ẹ sanwó olówó. orí ẹ bàjẹ́ ni ìlú ọ̀nùkùnú ní sùn. ẹ súnmọ́ mi. Yálàjé ó ti yé mi sẹ́rí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ lójú ni báyìí sẹ́rí ọmọ burúkú tẹ̀ ń wo yìí kì í sí ọmọ o ẹ̀ ń pàpà fún yín ọ fẹ́ dà wá àti yín pọ̀ ní bẹ́ẹ̀ ṣe ó ti kọ́ nífẹ̀ẹ́ sí mi ní ìgbà fún. irú yín ẹwẹ mi kẹ́ ẹ fún mi wò kẹ́ ẹ wò látòkèdè lẹ ẹ̀yin. Yálàjé ṣàtúmọ̀ máa ṣe bí ọ̀rá. mi ì rí nǹkan kan o. bó ṣe wà yìí kò lórí ọkọ o wọ́n ti wẹ́rí rẹ̀ lọ́nà gbá. kò sí tó kọ̀ mí lẹ́yìn kẹ́ wọnú lé kẹ́ bá ń kówó mi àjẹ́bẹ̀ máa ṣe gbogbo wẹ̀rẹ̀ fún ọmọ mẹ̀mí àti yín ládùúgbò. kí ni pẹ̀lú tí ó dálé òní dá Yálàjé ẹ máa ń sọ àmọ́. ẹ gbowó yín lọ́wọ́ wọn. ẹ gbowó ẹni wọnú lé kọ́ bá ń kówó mi. ẹ bọ̀ ẹ má jẹ́ mọ́ lọ. ẹ dúró òkè tó ti gbọ́. sẹ́rí eyín ni kẹ́ ẹ gàgà lẹ́sẹ̀ gbọ́. mo rí yín ná ọmọ ọba àtijọ́ smart tábà bá ń kówó mi máa ṣe wèrè bí gbogbo bí ti bá ti rí yín ẹ̀yin wèrè gbogbo yìí àti kọ́ máa gbégbé sí ayé fake life. Ọ́físà ọmọ ọba ọmọ ọba ọ́físà ọmọ ọba ni. ọ́físà mi bàbá tó ṣẹlẹ̀ ṣe rí ọ́físà bí mo ṣe ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan ní gangan ni ìgbà tí mo gbé ọ̀rẹ́ wọn mò ń gbé bọ̀ láti ibì kan àwọn sì pé odóńgó yẹn fún mi. ṣé ẹ máa wo bí wọ́n ṣe wá wà yìí bẹ́ẹ̀ ṣe sọ̀kalẹ̀ tán wọ́n sọ fún mi pé kí n gba owó lọ́wọ́ èkejì àwọn. bí mi ṣe rí ẹnìyẹn náà mọ́ nìyẹn máa wà pé ókè wọ́n ti lò fún mi àbí. so èmi ń yẹ
epo máa ṣe wò mí ìmọ̀gbà tí ẹni yẹn tí ọ̀sà lọ mọ́ mi lọ́wọ́ bíi 30 minutes tí mo fi dúró tí mi rí wọn àwọn pé òkè wọ́n ti lò fún mi èmi gangan ládùúgbò tèmi náà ọlọ́tẹ̀ ò tó máa sọ̀kadà ìyẹn náà láti ní wèrè díẹ̀ lórí so mo àwọn pé òkè àwọn ọmọọba tí wọ́n jẹ́ ọ̀rẹ́ gangan mo láti wá arrest tiwọn ìdí tí mo fi mẹ́yìn débi nù gangan ni. so see you you go provide the person who ma provide ẹni yẹn ìgbà tó bá dé bára kó ma provide ẹ. officer take care easy Sherry I can explain. Explain what? My friend you are please. Okay ẹ kàn mẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ kàn mẹ́ ìgbà tẹ bá dé station ẹ bá dé ọ̀rọ̀ yìí ti dàrú fa. ẹ̀tẹ̀ ló máa mú wa fake life òun lélẹ́yìí o. Ba ọ̀gbẹ́ni kí ló ń ṣe ọlọ́dún ọ̀nà òrókó wọ́n ti lè wọ́ọ́rì yìí náà kí ló máa ń sẹ́wọ̀n mọ́ sọ̀rọ̀ náà ọjà wo ni. ọ̀gbẹ́ni jàre kí ló máa ń ṣe ó sì máa bẹ́ kí ló ṣe gan-an o sì wáá wúra pé ọ̀nìkan ni kí ló ṣẹlẹ̀. tó wá ẹ̀mí ni kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣe. owó ọgbẹ́ra yù ni. ọ̀gbẹ́ni máa ní sùúrù jọ ọ̀gbẹ́ni máa ní sùúrù wọn kò lórí ni ẹ. ọ̀gbẹ́ni sẹ́ mo ṣe lórí lórí bíbá yóò gé sẹ́nu o owó ọgbẹ́ra yù. ẹ̀yin arákùnrin bàbá mi ní òsínlé ṣùgbọ́n ó mọ̀ pé mi tó mo fi lẹ́ẹ̀mú tó gbangba sùn lọ́yẹ́ bàbá lọlé bàbá kùn lé lọ́rọ̀ mi ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá mi sọ kò ṣeé ṣe kò sàtúnṣe lórí ẹ̀. àmọ́ bàbá ṣé bí wọ́n ṣe máa bá kiri bí báwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀nà oko èèyàn máa padà kábèlè tà sí ọ̀rọ̀ ẹ̀nu lásánlásán. padà àwọn Yorùbá tó gbòwe yun tọ́lá àmọ́ ọ̀nà oko àmọ́ ń padà ká tó bèrè tà sí ọ̀nà ẹnu kèsì lórí ọ̀rẹ́ náà palẹ̀ kọ́ padà kò látúnṣe ni kódà kó lọ rè kọ́sẹ́ gbà kò látúnṣe. kò látúnṣe. kò ní. ẹni ó sì sọ fún mi pé kí n wá dọ̀ yín bó ṣe júwe ó ní báyé èèyàn bá dà tẹ́lẹ̀ bí èèyàn bá dọ́dọ̀ yín ayé rẹ̀ ó látúnṣe ẹ gbà mí. àwọn tó dùwẹ̀ bí fún ọmọ ọ̀pọ̀lọ́ fún ọ ṣùgbọ́n ayé tiẹ̀ ti wá bàjẹ́ tán kọjá kí n rí tó ṣe ṣé bí lójú rẹ mo ṣe bí àwọn rúmọlẹ̀ tí mo bí fálẹ́rẹ̀ tí fálọ́ọ̀rì ò látúnṣe arákùnrin ọ̀rọ̀ rí ò látúnṣe. lóòótọ́ lójú mi lẹ́sẹ̀ bí fálẹ́rẹ̀ àmọ́ fa àti yín náà nìkan lẹ́rìí náà rí mi ò rí nǹkan kan. bóyá kọ́ lọ́ọ̀rẹ́ gbà gbogbo fi wo. ọ̀dà kò burú tó bá jẹ́ pé n tẹ́ bá sọ náà nù kò sí ọ̀nà a jẹ́ pé bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ náà ò lè tán lè kan náà nù kò burú àbí bàbá nǹkan kan sọ sí mi nínú ẹ̀sìn o mo wò pé gbogbo tẹ́ ń fa ẹ̀yin lẹ̀ ń dá fà gbogbo tẹ́ ń jó ẹ̀yin lẹ̀ ń dá jó ẹ̀yin lọ ẹ̀yin náà lẹ̀ ń dá lọ ṣé ẹ lè dà mí pọ̀ mọ́mọ́ tán ni kí n tiẹ̀ máa bá yín jó sẹ́kí máa bá yín lọ. n tó ń wí nìsín ni kó fẹ́ máa kọ́sẹ́ fálọ́dọ̀ mi tí ó ta ọbẹ̀ sóòbù dànù àbọ̀ tìyà òwèrè ni lọ́dẹ̀ mi lọ́gbọ̀lá mi ọbẹ̀ kọ́sẹ́ wo ọbọ̀ síjẹ́ mọ́ lọ́wọ́ tí ó ta àbídá kó rìn dànù kó rìn lọ dànù àbí tí ẹ fẹ́ ta ni ọbẹ̀ kí n nà lóògùn ọbẹ̀ máa wúkọ́ ọbẹ̀ wúkọ́ ó yá kó rìn lọ ọkọ̀ sí ẹ̀fà lọ́dọ̀ tèmi. àbí ṣàánú mi. kò ṣeéṣe kò ṣeéṣe tó bá ṣeéṣe ni wọ́n ti wí fún ọ tipẹ́ kò ṣeéṣe. kò ṣeéṣe. ẹ wá gbọ́ ẹ bá wí fún àwọn bàbá yín o àwọn bàbá yín tẹ́ ní ẹbí léèrè tí wọ́n sọ fún yín o ẹ wí fún wọn ọ̀dà kan bá wà nǹkan sí sọ̀rọ̀ mi o bí èèyàn bá wà nǹkan sí sọ̀rọ̀ mi ayé wọn ọ̀tá ni o. kò ní yí ọ olórí burúkú ọmọ àlè ọlọ́pọ̀ ìgbà tó ń sọ́ọ̀sì kí gbọ́dọ̀ sí bọ̀ wá mẹ́ẹ̀ ó ní kò ní yẹ àwọn ọba mi ayé ẹ̀ ti bàjẹ́ olóṣì apárí ọba yakuba. ṣé bí ọmọọba ni wọ́n ń pè ìwọ ni kí ni ohun tí ó gbé ọ dé ibi báyìí. ọ̀gá wọ́dà lóòótọ́ ni ọmọọba ni wọ́n ń pè mí àmọ́ ọmọọba tí wọ́n ń pè mí bàbá mi ò jọba o bẹ́ẹ̀ ni ìdílé wa ṣe ìdílé aládé. kí ló dé tẹ̀ wá kọ́sẹ́ àmọ́ wọ́n ní pé òun pe kábíyèsí kan tí ó máa ń sẹ́ndì 1 million naira sí ẹ. èmi nìkan kọ́ bí mo ṣe máa ń pè tí wọ́n ní mo máa ń pe kábíyèsí bàbá mi kábíyèsí kọ́. tàwa ni. YORUBA ọ̀rẹ́ mi
YORUBA àbí kí wọ́n kó gan tiẹ̀ ó jì ní bọ́ọ̀lì náà kí ló tó fẹ́ ṣiṣẹ́ kí ló tó sọ ẹ̀ náà pa èmi olórí ibi owó ibà wà iṣẹ́ lèmi náà ṣẹ́gun òfin dé ibà yà tọ́lá débi tó dé wàá ṣe kí ni wàá ṣiṣẹ́ ni mẹ́. oríire náà lè tó ṣeun tó fi dolórí àwọn ẹlẹ́wọ̀n àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe olórí nígboro ìwọ̀n ń ṣe olórí inú ẹ̀wọ̀n ìyá jí ọ. ọ̀gbẹ́ni fìyẹn lẹ́yìn ọ̀nà ayé ó ti yẹ ibi tẹ́lẹ̀ máa wà ilé mi bẹ́ẹ̀ kí n lọlé kí n bẹ́ẹ̀ ṣe lé. kò sí ìyọnu first born rẹ padà máa gbowó jẹ lọ́rẹ̀ ń bí ni. YORUBA. ẹ sà. orí àwọn olùjọ rẹ lọ́nu tó wà níbà. wọ́n ti pẹ́ kó pa lọ. orí olóòtú lọ́tọ́ tẹ́lẹ̀ wọ́n ti pẹ́. olóṣì. rasha yẹsà. ṣé ọ̀nà pé YORUBA àbí kí lẹ́jọ́ ń ṣe. bẹ́ẹ̀ ni ṣá èmi ni mo jẹ́ YORUBA. kí ló ṣẹlẹ̀ láàrin wa àti ọ̀rẹ́ rẹ kí ló dà yín pọ̀. sọ̀rọ̀ mi ọ̀rẹ́ alálùbáríkà lẹ́ ń wò. ọmọọba afún lọ́jà máa wo bẹ̀ òṣàkóso lẹ́yìn kọ́mù egungun egun abitapoli lẹ́yìn ọmọọba ńlọ́ntàkì ẹnu ń bẹ lákàtà òfìrí gbàdé ńláka olórí ibú ìkejì ara rẹ̀ ẹni àti ọjọ́ títí rẹ̀ gbó ọ̀rẹ́ mi nù ẹ wo bàbá rẹ̀ ọba àlú yìí ni o ọba àlú yìí ni bàbá rẹ̀ o bàbá rẹ̀ máa ń fi aeroplane jayé ni ọ̀gá wọ́dà ṣé ẹ̀yin ọ̀pàdé bàbá rẹ̀ ń gbòòrò orí wọn fún aeroplane gbẹ̀yìn rí ni wẹ́nà ẹlẹ́wọ̀n lẹ́yìn náà yàtọ̀ sí ẹlẹ́wọ̀n nínú ọgbẹ̀wọ̀n lẹ́mọ̀ wọn látàrọ̀ tí lórí sú ẹ̀yin ní ìrìnà rí gbòòrò yàtọ̀ síra wa ẹ̀yin bẹ́ẹ̀ bí inú ṣàn ìgbẹ́ni sọ̀rọ̀ sójú ń dùn ọ̀nà tán sàn sojú pàkópàkópà bíi kíní orí ẹ̀ bàjẹ́. YORUBA ilé kú nìkan ti ń jẹ́ wàrùn àwọn Yorùbá wípé òkú òkè ń fara pamọ́ fẹ́ni tí ó sìn wo bí o wọ́n ti gba bíìlì wa. ọ̀gá wọn dá ẹsẹ̀ wọn wọn dá yẹn lẹ́gbàá ẹsẹ̀ ọ̀rẹ́ mi já wọn lọlé àbí bò. jàlá lé. èyí ń ranù sẹ́yìn kí ni o sì change báyìí. ṣé ti rúgbọ́n rẹ̀ ó lọ sí ní sọ́mú mọ́ sọ fún ọ pẹ̀lú rúgbọ́n rẹ̀ rúgbọ́n tó kọ́ rúgbọ́n hánú bí òkùnkùn rúgbọ́n rẹ̀ ti pọ̀ jù náà kó tó di pé àwùwà tó gbé adẹ́nu ọgbà ẹ̀wọ̀n bíbá ìwọ̀n tí wọ́n sọ pé kó fa irúgbọ̀n yẹn ó tọ́ lọkùnrin góòdì ọ̀nbẹ́nu góòdì ni. mẹ́nu lóòjọ́ ó sì ń ṣe bíi pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bíi pa àjọmọ̀ sí kọ́ ebi àjọmọ̀ sí èmi àti ẹ̀ ni ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ orí o tó ní kì í ṣe gbogbo ọjọ́ orí wa láfi ṣẹ̀wọ̀n tán. ọ̀gá wọ́dà ẹ mọ̀ wọlé tìyẹn o bó ṣe wà tí ọba ti sẹ́ǹgì tí ọba fi lè sẹ́ǹgì èmi fúnra lára ẹ̀ ní ń padà wá tí wọ́n àfẹjọ́ rẹ̀ sùn yín ẹ̀tọ́ tó tì mọ́lé ẹ̀tọ́ tó tì mọ́ bẹ́ẹ̀ wọ̀n orí ẹ̀ bàjẹ́. gbogbo orúngbọ̀n yìí kẹ́ lọ fa kẹ́ ẹ jọmọlúàbí kí ló dé ẹ̀yin náà ó bẹ̀ ṣe kun ọ nísìn ta ló rí tí ò ní mọ̀ pé ẹ̀ sọmọlúàbí ẹ lọ yí padà o ẹ lọ yí padà ẹ̀yin méjèèjì. Fake life, Kurani, ẹ̀tẹ̀ ló máa mú wa. Fake life, òun lélẹ́yìí o. Kurani o, ẹ̀tẹ̀ ló máa mú wa fúnni. Fake life, fake life, Kurani o, àní ẹ̀tẹ̀ ló máa mú wa fúnni. Fake life, fake life, òkòtó irọ́ kò mà kí ń pẹja. Òkòtó irọ́ àníṣe kò mà kí ń pẹja. Bẹ́ẹ̀ni bá parọ́ ó di dandan irọ́ kì í pẹja. Gbogbo ọdún láyé ń bí òtítọ́ padà farahàn. Òtítọ́ àní òun ni yóò kẹ́yìn ayé ń bí. Àníṣe ṣe bí òtítọ́ òun ni yóò lékè lọ́rùn o. Fake life, fake life, fake life, fake life. Mr. Bonanza comedy òun ló tún ń gbélé yìí jáde. Fake life, fake life lèyí o. Fake life o látúngbé wá. Fake life, fake life, fake life, fake life, fake life.